kí ló pa ẹgbẹ́ OPC nílẹ̀ Yorùbá? òṣèlú ni n tó pa security Nàìjíríà, òṣèlú ni. Kí ló pa OPC náà tó fẹ́ sọ wá da káyín díẹ̀, òṣèlú ni. Lọ́nà wo ẹ là ń wá? Ìgbà onílé ìbẹ̀rẹ̀ bóun ló ṣe jẹ́, bóun ló ṣe bẹ̀rẹ̀? Láti 2000 ló ti bẹ̀rẹ̀. 2000 lọ́nà wo? Ta ló wọnú òṣèlú? Ta ló fòṣèlú bà OPC jẹ́? Àwọn òṣèlú ló wá kọlù wá. Lọ́nà wo? Wọ́n rí wa gẹ́gẹ́ bíi pé n táwọn bá ń ṣe níbàjẹ́ OPC ò ní gbà. Wọ́n wá de àwọn oúnjàmbá ara wọn sí wa. Wọ́n wá ń fún wa lórúkọ burúkú. OPC gbẹ̀yàwó yàwó, OPC ṣe gbá o. Nínú ọlọ́pàá tí ò sọmọ líle ń bẹ̀. Wọn ò wá rí yẹn, mo bá ṣe yanjú ẹ̀. Ibẹ̀ tí OPC ti ní ṣòro nìyẹn, àkọ́kọ́ nù. Ní 1999, 98-99, tí bàbá olóògbé Dr. Frederick Fasehun tó lọ bá bàbá Ọbásanjọ́. Gbogbo wa OPC Fasehun là ń ṣe. Kò sí Fasehun, kò sí Gani, Fasehun lórí gbogbo wa. Ọ̀gá wa lélẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò, wọ́n dàbí igbákejì, àwa ń ṣiṣẹ́ pẹ̀lú wọn. Èmi ò ń ṣọmọ ẹgbẹ́, lídà lèmi. Àwa jọ ń ṣe. Wọ́n láti parọ́ mọ́ bàbá yẹn pé bàbá yẹn gba 20 million. Ìgbà tó yẹ tiwa náà wá wálẹ̀ láwa ni pé àṣà 1999 tí bàbá Ọbásanjọ́ lè dábòyàn 20 million. Ẹ tó ṣẹ̀ṣẹ̀ dé. Àwọn kan fẹ̀sùn kàn pé Ọbásanjọ́ fún Fasehun ní 20 million naira. Bá a ṣe gbéná wojú bàbá yẹn nìyẹn, àwa tá a jẹ́ the military wing lẹ́yìn bàbá. Àwa gbéná wojú bàbá. Bàbá ò gbà lẹ́kọ̀ọ́. Wọ́n wá gbé mítì yẹn wá sí Ìbàdàn. Ìbàdàn l'OPC ti pín sí méjì kò ń ṣèkó. Ilé apè nílẹ̀ Ìbàdàn ni. Wọ́n wá ní kí bàbá gẹ́gẹ́ bí olórí wa, ṣẹ́gun medical doctor ni wọ́n. Bọ́ omi ni àwọn ọmọ ẹgbẹ́ OPC máa fi búra ńgbà náà. Wọ́n á bu iyẹ̀pẹ̀ lásán sínú omi, tá a bá ti tọwọ́ bọ̀ àgbàpá àti múlẹ̀. Wọ́n wá bu omi àgbẹ̀dẹ fún bàbá náà. Ṣẹ̀fọ́ omi àgbẹ̀dẹ yóò ṣe wọ́ ọ̀run, kò dàbí omi pure water. Ká tí wọ́n á sọ bottle water. Bàbá ní àmì doctor, mi lè máa mú mi tí ọ̀dà ló fún ọ̀pọ̀lọpọ̀ wa lórí ọ̀fẹ́ tẹ̀lé ààrẹ Gani Adams. Ẹni mú omi yìí nìsín bàbá wa láwọn òun, ó tún wà pé lóòótọ́ ni bàbá gbowó láì mọ̀ wípé wọ́n lẹ ìdọ̀tí mọ́ bàbá ni. Bàtà tí àwọn iye tiwa náà wá sí, àwa rí pé ara nǹkan táwọn olóṣèlú gbè sáàrin wa ló dá wàhálà yẹn lẹ̀. Débi pé àìmọye ọmọ ló kú lórí pé àwa kan tẹ̀lé ààrẹ Gani Adams, àwọn kan dúró sẹ́yìn bàbá Fasehun. Bọ̀ tí bàbá Fasehun fi kú, bàbá mi ni ọ̀gá mi ni, kò tó ṣe dáadáa sẹ́mi. Nígbà tá a ti wá rí báyìí, àwa rí pé bàbá yìí lídà ni. Èmi ò filẹ̀. Lóòótọ́ bàbá ò fẹ́ nígbàgbọ́ nú mi mọ́ pé ṣe bá a jọ kó bòmú tàwọn ni. Wọ́n gbà tójú tàwa kan là. Mo rí pé bàbá yìí ọmọwọ́ kò mẹsẹ̀. Àwọn olóṣèlú náà lu ọgbọ́n àrékérekè láti pín wa sí méjì. Débi wípé n tó sọnù láàrin igun méjèèjì ní lọ́lọ́kan yìí. Kan tó wá wò pé a sì tún strong sí ni. Ọdún wo leléyìí? I'm talking about early 1999 to 2000. Ni OPC pín sí méjì. Láfi wá lọ declare ààrẹ Gani Adams ní March 1st, 1999. Níbo lẹ ti ṣe léyìí? Ní nọ́mbà 19 Olúṣọ̀gá Street, Mushin, Lagos. Ló fi di pé OPC wá di méjì. Ibà Gani Adams náà wá di leader OPC Gani Adams. Lẹ wá sọ OPC àkọ́kọ́ di OPC Fasehun. Bó ṣe pín sí méjì nìyẹn. But àwọn olóṣèlú yóò parí iṣẹ́ wọn síbẹ̀. Bá a ṣe ń strong sí ìnáwó pé igun kìíní ò gbà, igun kejì ò gbà. Wọ́n á plant àwọn ẹrọ̀fọ̀ sí wa láàrin. Ẹ̀yẹ́ ni OPC ti ṣe gbá o. Wọ́n wá rí nǹkan rí tá a ṣe mọ́. Ìjà Ìbàdàn ń bí táwọn Haúsá máa pa
ní ṣáṣá ìlọ ṣáṣá kọ́ ní Bódìjà Bódìjà ok wọ́n máa mú wa bí ẹran ní OPC ló pa ní ìdárọ̀ yìí nígbà náà bẹ́ẹ̀ ni ìjà orò ní Ṣàgámù OPC ló pa náà ẹ̀ ó ní iye ọmọ wa tó ṣe léṣe tó kú ìjọba ò compensate wa dárọ̀ yìí o ìjà dí àràbà àwọn àpín wọn pa wọn wá ní kan ó lè lọ́tún ó lè lọ́sì OPC ló pín wọn pa lẹ́kọ̀ọ́ nígbàdàn yìí wọn wá ní kan ní tá a ṣe ń gbà yẹn tó pé a ti kẹran mérò ntí ọ̀wá dá tó bá rí lára wa iná ń propagate káàkiri. ipa wo ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kó lórí OPC lásìkò tí wọ́n wà níjọba ń gbà náà. ọ̀rọ̀ ńlá lọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi o bàbá mi l'Ọbásanjọ́ bàbá ṣe dáadáa níbẹ̀rẹ̀ ó pe bàbá Bọ́lá Ìgè ó pe Afọlábí bàbá Adéwálé Thompson Ọọ̀ni of Ifẹ̀ máa kọlu àwọn ọmọ yìí o ẹ pè wọ́n o àwa dáhùn ẹni tó ti ọjà pé mítì yẹn sífẹ̀ ẹni tó bá jọmọ Ifẹ̀ tó bá ń gbọ́rọ̀ tí mo sọ yìí bàbá Síjú Adé wà lórí ìtẹ́dán náà nítorí bàjẹ́ láàfin dé Lágèrè nífi ò gbọdọ̀ gbàdúrà rú ẹ̀ mọ́ ó lè ju ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ lọ. léṣù lọ parí ìjà ẹ tún wá jà níwájú àtúntà ń bẹ níwájú Ọọ̀ni. àwọn èèyàn ló kúnjọ náà gbẹdúró tí wàá bí bàbá Ọbásanjọ́ gangan sí wa nìyẹn wọ́n wá dìklẹ́ àdọ́gbọ̀n ní shoot aside ẹni gbé ẹ̀ tó bá ti lópin kan máa pa wọ́n tó pé àwọn tó gbà páwọn náà ni wá ti Bọ́lá Ìgè bàbá Adéwálé Thompson Ọọ̀ni ó bí pa mẹ́tẹ̀ẹ̀ta yẹn nu wọn kà wá ẹni wọn wá kà wá tó pé gbà yẹn òbítíbitì nǹkan ń bẹ lábẹ́ aṣọ gàlégàlé ìwé ń dà wá láàmú ìwé ń ṣe wá síbáṣìbo lẹ́nìí àdúgbò OPC ti wà ní fún un. àwọn èèyàn rò pé ọ̀rọ̀ Ìlọrin tẹ́ fẹ́ lọ fọbàjẹ́ ńlọrin pé ẹ láwọn Fúlàní kú ńlọrin Yorùbá ló ní Ìlọrin tí a fi ń gbọ́ pé wọ́n ní kí wọ́n lọ máa ká wọn mórí odò Jẹ́bà. Jẹ́bà ẹyẹ ń kọrin ẹyẹ ń kọjá ní ọ̀rọ̀ yẹn Ìbàdàn ló ti bẹ̀rẹ̀ a ṣe World Yorùbá Congress ní cultural center ní lọ́dún náà ibẹ̀ ni bàbá Fáṣẹ̀hùn ti sọ pé àsìkò tó tá a fi ọba Yorùbá jẹ nílọrin irú tó ń ṣẹlẹ̀ ní o bàbá Fáṣẹ̀hùn sọ n ò gbé padà fún Sáfẹ́nifẹ́re káfẹ́nifẹ́re pé gbogbo àwa tó kàn kájọ ṣètò bó ṣe yẹ ká ṣe bàbá kan dájọ́ fáwọn ọmọ wọn tó jẹ́ Fáṣẹ̀hùn boys gbọ́n tó bá ti kan Fáṣẹ̀hùn gbogbo wa ló kàn mo fi sọ pé ẹyẹ ń kọrin wọn ti dá wa lóhùn kọsí gbogbo àwọn tó ń ṣe léṣe tó lẹ̀ wọ́n gbà náà kò sí Haúsá ń bẹ kò sí Fúlàní ń bẹ kò sí ìlànà kankan mẹ́rin bàbá mi mo mọ iye àbúrò mi tó lẹ̀ wọ́n mo mọ ẹbí mi tó jọ ọmọ Ìbàdàn mi lọ́dún tá a sọ yìí níwà àwa ló kàn ìjàmbá yẹn kàn kò ń ṣe ọ̀rọ̀ Ìlọrin torí pé a ṣètò tó yẹ ká ṣe ká tó sọ pé à ń lọ Ìlọrin ni àjọṣe ni màá kà pé àwọn tó kú ń bẹ àtẹn tó lídìí wọn bàbá mi ni àwọn èèyàn mi pọ̀ nù ẹ̀ èmi ò nígbàgbọ́ nu Fáṣọ̀hùn ìtẹ́nìkan bá ti ṣe tó jẹ̀bi lánàá ẹ bá ṣe túnṣe lé ní lágbọ́dọ̀ mi ò ní bẹ́ẹ̀ bí fẹ́yàn kankan tó pé àṣà today mo sí OPC o mi sí OPC o ẹ lè wé OPC mọ́ lára mi mọ́ leader national leader ni mí nígbà tí wọn àmọ́ ẹgbẹ́ bí fẹ́yàn kan níwà gbogbo tó ṣẹlẹ̀ ń gbà yẹn ọ̀tẹ̀ àárín wa ló jẹ́ àfẹ́lì yìí lọ rẹ̀